Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks. God bless you as you do this. Ọmọ tó lẹ́tọ̀ wọ́n jẹ́. Ara ṣùgbà ṣùgbà. Ṣùgbà ṣùgbà. Ṣùgbà ṣùgbà. Ṣùgbà ṣùgbà. Bèbèrèbè. Bèbèrèbè. Mọ́tọ́lá ṣoko mi lò. Ṣoko mi lò. Ṣoko mi lò. Mọ́tọ́lá gbogbo wa ló bí. Ó wà lọ́lọ́dì kan. Àkúnlẹ̀ òun làdáyé bá. Òdélé ayé kọjá ìtọ́nà owó. Òun kì í na ìlú ògbólógbò. Kọjá tí ìyá iṣẹ́ yá ẹ wéréwéré. Kọjá tọ̀gẹ̀dẹ̀ ó lè tẹ̀ ẹ́ lọ́rùn. Kọjá tí tọ̀nà ọ̀pẹ o. Ọ̀pẹ ní so ìkùrọ̀ orí àgbo. Ìkùrọ̀ orí àgbo àmọ́ òye kọ́rọ́. Àkọ́kọ́ dáyé ni o ti jáwé ẹ̀bá. Àṣẹ̀ṣẹ̀ dáyé ni o ti jáwé àtọ́. Gbogbo làwọn nílé àná. Ẹni bá wá wò kẹ́yìn rà yóò pẹ́ létí òbí. Ẹni bá wò kẹ́yìn rà yóò pẹ́ létí òbí. Ẹni bá wá wò kẹ́yìn rà yóò pẹ́ létí òbí. Ẹni bá wò kẹ́yìn rà yóò pẹ́ létí òbí. Àti dúró mi lọ́la kò. Ìyá lóní àti bẹ̀rẹ̀ lómi kọ̀ọ̀kan ò. Ìyá lóní. Gbogbo ojú wo wájú mo ti rẹ̀ ní. Miss Nigeria. Ọmọ òbí o. Bèbí ló dára tó yìí lójú rẹ̀ kó. Ìwọ nìkan tán. Ọmọ òbí. Akíní fẹ́ sí. Ọmọ mi Nàìjíríà máa ń dẹ́gbẹ́ pọ́. Ó ṣe bẹ̀rẹ̀ ayé jíjẹ ní lórí àárẹ̀. Ẹni kò dùn mọ́ kó forí sọ. Oko sí ṣáláńgá kò rẹ́ni kan níṣẹ́. Ẹni kò dùn mọ́ kó forí sọ. Oko sí ṣáláńgá kò rẹ́ni kan níṣẹ́. Ọmọtọ́lá máa ṣe bínú o. Má ṣe bínú rárá. Ìwọ̀nba àsìkò tí wọ́n fún mi. Má ṣe bínú. Tí ló bà mí nírù lọ. Ó ní ó ti tó. N ò lè ṣogun ìjọba, n ò lè ṣogun ẹ̀wọ̀n. N ò lè ṣogun ìjọba, n ò lè ṣogun ẹ̀wọ̀n. Environmental pẹ̀lú dé ẹ̀jẹ̀ àrídé. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all.